ẹ kò dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ní pápápá. ọmọ Fúlàní tá a wá mú yìí inú àbà yìí ní ń gbé. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yẹn jẹ́ ohun tí ẹ gbọ́dọ̀ fetí gbọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò tó wà nílẹ̀ náà ní ilẹ̀ Yorùbá pẹ̀lú olóyè Sunday Igboho tí gbogbo èèyàn mọ̀ sí Igboho ṣá. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé níbi tí wọ́n ti ń rìnrìn àjò ìkọlù wáyé, ìrìn àjò tí wọ́n rìn yìí ni wọ́n rìn lọ sí ibi Old Ọ̀yọ́ National Park. àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ti ìlú ẹkùn olóyè Sunday Igboho ni wọ́n rìnrìn àjò yìí. níbi ìrìn àjò yìí wọ́n wá ń sọ di mímọ̀ fún àwọn èèyàn wípé ohun tó bẹ lẹ́yìn ọ̀fà ó ju èjì lọ. ohun tó ń ṣẹlẹ̀ behind the scene, èyí tí wọ́n bá fẹ́ jẹ́ ká rí la máa ń rí, ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tó ń ṣẹlẹ̀ ní behind the scene tó jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kí ẹ mọ̀ wípé àwọn ará bíi olóyè Sunday Igboho àti ìrú ẹkùn wọn ò dúró lásán. a máa ń sọ wípé àwa la ò mọyì nǹkan ta ní nílẹ̀ Yorùbá. kí má dènà pẹ̀lú kí má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ olóyè Sunday Igboho wípé lára àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ìrù ẹkùn ni àwọn èèyàn kan yìnbọn ni wọ́n kọlù ìbọn wọlé sí ara àwọn èèyàn kan. ara àwọn ẹni tí ìbọn wọlé sí lára lẹ́ ń rí yẹn tí wọ́n fi hàn. ẹni tí ìbọn bá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò la ẹ̀mí lọ. ẹ̀yin tẹ́ ń gbé òkè rere tẹ́ ń bá wọn bu ẹnu àtẹ́ lu olóyè Sunday Igboho. oníkálukú ló ní ẹ̀tọ́ sí gbogbo ohun tó máa ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ṣírò ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ wo ohun tó ṣẹlẹ̀ yìí, ọ̀tá ò wọlé sí wọn lára. ṣé tí ọ̀tá yẹn bá wọlé kí lẹ̀yin rò pé yóò ṣẹlẹ̀? àbẹ́ni tí wọ́n yìnbọn fún lẹ́sẹ̀, àwòrán ẹ̀ lẹ́rìí yẹn àtàwọn fọ́nrán tó dìrọ̀ mọ́ gbogbo ẹ̀ òun lẹ́rìí yìí. bóyá irọ́ ni o bóyá òtítọ́ ni o, at least ẹ jẹ́ ká ṣe ní conscience nípa ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí. pẹ̀lú eléyìí ẹ ti wá ní kí Yorùbá sọ wípé àwọn ajókòó tẹ́tẹ́rẹ́. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn, ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe àwàdà lásìkò yìí. ó ti dójú ẹ̀. a dúpẹ́ wípé kò la ẹ̀mí lọ látàrí ohun tó ṣẹlẹ̀ yìí. ẹ dẹ̀ má gbàgbé wípé àtìgbà tó lóye Sunday Igboho ti ń rìn àjò yìí oríṣiríṣi comment àwọn èèyàn kan sọ wípé irọ́ ni, fíìmù ni, ìgbà kan ni, tàmẹ̀dò, gbogbo ẹ̀. ṣùgbọ́n eléyìí tún kọ́, ẹ̀rí yìí ń kọ́. máa mú ìdí ọ̀dọ̀ ẹnìkan tí àwọn náà bá mi dá sí ọ̀rọ̀ yìí tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí ó ṣeéṣe kó má hàn sí àwọn ènìyàn. bí olóyè Sunday Igboho ṣe ń fi tiẹ̀ hàn tí àwọn èèyàn kan bu ẹnu àtẹ́ lù, àwọn èèyàn kan sọ pé kí gómìnà náà máa fi tiwọn hàn láì mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò nígbà míì kò yẹ ní ọ̀nà yẹn. ṣé mọ nǹkan tó lóye Sunday Igboho ti ojú rí ni wọ́n fi ń fi gbogbo àwọn nǹkan wọ̀nyí hàn kó má dàbí wípé ọ̀rọ̀ ilẹ̀ òkèrè tó bá lẹ́kàn á dì kan. ṣé rántí tí wọ́n ṣe fún wọn nígbà náà nígbà tí wọ́n lọ sí Ìgangan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ oríṣiríṣi mọ́ wọn. ẹ bá wá ní kó má fi lè léde, báwo lẹ ṣe fẹ́ mọ̀ ohun tó ń ṣẹlẹ̀? àwọn tí wọ́n tó yìnbọn fún tó wọlé, ẹni tí wọ́n yìnbọn fún lẹ́sẹ̀, ẹ̀yin náà rí i. ẹ jẹ́ ká wá bí a ṣe máa yanjú ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká mọ bí a ti máa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lásìkò yìí. èmi dẹ̀ gbàgbọ́ wípé tó bá ti di wípé ó mú igbe dání báyìí ó ṣetán àti yọ nìyẹn. all we need now is support. Ìbà Gani Adams, ẹ̀yin àti àwọn ìkànnì yín ẹ fi àròyé sílẹ̀, ẹ fi ọ̀rọ̀ ìlara ẹ fi yẹn sílẹ̀. ẹ jẹ́ ká gbájúmọ́ ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ̀ bá dùn tán ṣẹ́yìn náà ní sí ilẹ̀ Yorùbá ni. let's cooperate, let's work together láti ṣẹ́kun àwọn ará bíi àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n tẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ṣì wà nínú igbó àti àwọn olùkọ́ wọn. please Ìbà Gani Adams, enough of all your boys attitude. gbogbo àwọn ìwà táwọn ọmọ yín wù yẹn ẹ dá wọn lọ́wọ́ kọ́. ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ tó ní ìtumọ̀ níbi tí wọ́n á ti gbọ́. tó bá dé gbọ́ ẹ wo bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí. gbogbo eléyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rí o. mo mọ̀ 100% àwọn èèyàn wọn lè gbà tó lóye Sunday Igboho.
but he is doing his own for the love he has for this ilẹ̀ Yorùbá. Fún ilẹ̀ Yorùbá ni wọ́n fi ń ṣe gbogbo eléyìí. Please, òun ló tuntun ṣẹlẹ̀ yìí o. Gbogbo ohun tí ó bá yẹ ìjọba àpapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe. Àtìlẹ́yìn tí wọ́n bá nílò ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe fún olóyè Sunday Igboho. Adúpẹ́ pé kò la ẹ̀mí lọ lọ́pọ̀lọpọ̀ àjẹsára. Èyí tó dẹ̀ ṣe ẹsẹ̀ ló ti ní ìpalára. Bó ṣe ń lọ rèé, update ni mò ń fún yín lórí ohun tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú ẹkùn has come to stay. Ẹ wo, ẹ mẹ́kì ń da yín lágara ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n gbé yín dé ọ̀dọ̀ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan táwọn náà bá mi pẹ̀kẹ́ lu bí gbogbo ìṣe ń lọ yìí. Mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín wípé olóyè Sunday Igboho wọn kópa níbi ètò gbajúgbajà kan tí a mọ̀ sí Masan Ibo. Ó ti wà níta. Ẹ̀yin tí ẹ bá ṣe ń fi ojú sọ́nà sí pé ìgbà wo ló fẹ́ jáde, ó ti jáde. Kí ni ẹ rí sí performance olóyè Sunday Igboho níbi ètò Masan Ibo? Ẹ wo, ẹ̀yin tẹ́ bá ti wò, mo kì í kó rere kílẹ̀ rí sọ. Ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Ó yá, ẹ jẹ́ ká sáré lọ darapọ̀ mọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ yìí lórí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ìkọlù tó wáyé sí àwọn ìlú ẹkùn láìpẹ́ yìí. Ó yá, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Ǹjẹ́ kárelére gbè ní kẹ̀tẹ́ wálé ní bára rẹ̀ sàánú wọlé òbúpo ní mọ́ ń yọmọdé lára. Fìnísípo ohun òfìnísípo ní bára rẹ̀ sàánú ọmọ gbòǹgbò tí ń yọ kìtì lẹ́yìn òrù. Ọ̀dọ́ ń bẹ nílẹ̀ ìran bàbá mi ò jẹ́ sẹ́sìn mọ́dà ó sì ń bẹ lẹ́yìn ìkùlé ìran bàbá mi ò jẹ́ sẹ́sìn mọ́sẹ̀. Àwa la káwọn mọ́lé má jẹ̀bi wọn ò fi gbogbo ọ̀rọ̀ ṣe mo gbà. Àkànbí a tún ti dé pẹ́rẹ́ bí ewé èyẹ yìí. Ẹ̀fún kan ò ní mọ́jọ́, èdè kan ò gbọ́dọ̀ di bàrà. Wọn kì í wọn rẹ̀ kì í tán lé aláró, wọn wé wọn sọ òní tán lẹ́nu ògbójú arọ́ta pìtànà. Àkó ojúmọ́ mọ́ gbogbo ibi tá a bá ti láǹfààní àti máa wò mí. Orí kí ló ṣẹlẹ̀ àbí kí ni ó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n pè ní Old Ọ̀yọ́ National Park. Àwọn kankan wọ̀nyí ni mo fẹ́ lé sáfẹ́fẹ́ kí n sì ṣàlàyé fún tẹrútọmọ wa wípé olóyè Sunday Igboho wà kókókó larọ tá a lè ìkankan ò ṣe olóyè Májàsọ́lá. Àti wípé kí làwọn nǹkan tó yẹ ká láǹfààní láti mọ̀ nípa ìrìn àjò olóyè Májàsọ́lá sínú gbogbo rìsáàfù yìí. Òun ni mo fẹ́ sáré náà níbẹ̀ fáwọn tí wọ́n béèrè pé báwo kàsá báyìí kàwòdì, níbo la bá dé, níbo ni iṣẹ́ ọ̀hún dé dúró, níbo ni lọ, àti àwọn ìbéèrè táwọn èèyàn kan béèrè pé must you post everything online? Òun ni mo fẹ́ láǹfààní láti yànnàná. Àkọ́kọ́, kí nìdí tá a fi ń gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ agbágbé fáwọn èèyàn láti mọ̀? Ìdí tá a fi ń láǹfààní gbogbo tá a bá ṣe tá a fi ń jẹ́ kí ọ̀sáwò ìwòrìwò nítorí bá a ṣe ń jo kí wọ́n mọ̀ bá wa jo níjòkújò. Jẹ́ kí ayé orí ọ, tọ́lọ́run bá yọ jẹ́ kéèyàn orí ọ, tá a bá mọ̀ láǹfààní láti mọ̀ gbé sórí agbágbé tí nǹkan kan bá ṣẹlẹ̀. Wọ́n á ní àwọn Sunday Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí. Àmọ́ ohun tá a bá ti fi léta oníkálùkù ó mọ̀ bíbi táwọn Igboho wà ní. Àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti dé sórí ẹ̀rọ agbágbé. Àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ káyọ́ mọ̀ pé nǹkan báyìí làwa ṣe. Nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan, a kì í kábíyèsí ibẹ̀, wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú ìléjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà. Àtàwọn fìjìláńtẹ́ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún. Sójà ń bẹ nínú wa, ọlọ́pàá ń bẹ nínú wa, DSS ń bẹ nínú wa, lakóra wa àti àwọn ọmọ Yorùbá míì lakóra wa pé kàjọṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrẹ̀ ẹ̀rùn, wọ́n pawọ́pọ̀ wọn màgìyàn. Àwọn oyin wọ́n pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè ilé bàbá ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní. Bó ló ti jẹ́ bẹ́ẹ̀, bó ló sì ṣe rí bẹ́ẹ̀. Kábíyèsí Alípàtà ọba wa nílùú Ìgbòho ló pe àwọn Fúlàní. Nígbà tó pe àwọn Fúlàní, àbàtà lọ́yẹ wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lo ìbọn tí wọ́n jẹ́ Fúlàní. Lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí, inú àbà yìí ní ń gbé. Ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú àbà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Muhammed àti olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú àbà yìí, lájọ wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan, kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan. Àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́n dàgbé, àwọn olórí wọn wà pẹ̀lú wa. Bá a ṣe kúrò ní palace la láǹfààní láwọ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn, àwọn Fúlàní, olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀, pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Muhammed, pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Lájọ wọnú inú àbàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn. Èmi ni mò ń ṣe kámẹ́rà.
àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa nítorí tá a bá ṣe bẹ̀ tá a bá kú òun bẹ̀ tán táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù wọ́n àbí tí wọ́n sùn bẹ̀ ohun tẹ́ ń sọ yìí kọ́lẹ́ ó mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò rú ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi ń léde for future and record purposes kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ni ó bí owó oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ ọmọ pọ́n ilé gàràgàrà mo kí ìyá mi princess ọmọ jọjú ọlá mo dúpẹ́ gbogbo ìgbà ìyá yóò mọ̀ pè mí gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gbòòrì sáàbù yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan iná ò ní tọ́wọ́ yín nǹkan kan ò ní ṣàlàáfíà yín ọ̀fi tí ẹ̀ lẹ́gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀ I really appreciate whosoever concerned about our movement lábà yìí nígbà tá a dábàá yìí a máa wọn ọmọ méjì ńbẹ a kó wọn fẹ́ṣọ́ aláàbò ìgbà tá a kó wọn fẹ́ṣọ́ aláàbò làwọn olórí ìlú yìí nítorí àwọn Fúlàní yìí náà àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé kì í ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀ nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn ẹ máa rìn over 30 minutes drive kì í ṣe ṣe driving at speed of 60 or 70 ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn kò ń ṣe pé akàndédé wọbẹ̀ nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn kì í ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ̀rẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi mẹ́rin lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí àrọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò a sì láǹfààní láti lọ tó àwọn inú ilé yẹn láti kọ̀nfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní a sì dúpẹ́ lọ́wọ́ olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa kí n ṣe kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó ṣe pé àwọn kò fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn àmọ́ lẹ́yìn oṣù mẹ́ta àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern gbogbo ohun tá à ń ṣe olórí Miyetti Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kì í ṣe pé akàn ló ń dágólu we don't take law into our hands. And every update was given to the Commissioner of Oyo State. Every update was given to the DIG. Fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrè. Èyí tó tún dà bẹ́ẹ̀. Òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí mọ̀ bà. Àwọn tí mọ̀ bà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀. Nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè. Nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn kóhun tó jò òun rí lájò rí lódìdí bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó àmọ́ bó o ní ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC ó rí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà kò sì sẹ́ni tó lè borí yẹn nìkan bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa a lera wa kọ́ka ó síwájú kí sèbí ó tẹ̀lé ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀ kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú kò sẹ́ni tí ń bá Gani jà àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù dórí orí yẹn kí ni wọ́n ń gbà báyé bá ń fi ọ ayé ló fi ọ láfẹ́ padì bọ́ báyé bá fẹ́ jẹ́ ká jọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ mo rí nǹkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́ wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà oríyìn bí kíni olóyè Sunday Igboho doesn't discriminate anyone àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa àwọn àjọ Miyetti Allah wà pẹ̀lú wa àjọ pawọ́pọ̀ wípé bóò la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn adọ́dọ̀ba Ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀múyẹ́ àdìbòkè
kábíyèsí tún pé àwọn fìjìláńtẹ́ ibẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́ kì í ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọ bìkan. DIG knew about it. Mo kí bọ̀dá mi bàbá Michael dúdú Igboho ìkẹ́kọ̀ọ́ ní ṣàlàáfíà yín. Whoever that look down and see will always come back and meet our liberator. Gbogbo ìgbà làwọn náà ń pè mí pé àkànbí ṣínà tí ò sí wàhálà. Mo dúpẹ́ o, mo dúkẹ̀kẹ́ òkun. Gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí, mọ́jà gbọ́ kò sí ń bẹ̀. Bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè. Onílùú ò ní fẹ́ kí ó tú. Ó wá rí bóòlù ọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bóòlù ṣe ṣẹlẹ̀. À ń bọ̀ láti Ìgbẹ́tì. Àwọn olùgbò reserve. Ìgbà tá débẹ̀ la bá àwọn ọmọ méjì ọkùnrin. Àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bí 24, ìkan bí 19 years. Àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. Bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, asáré park. Wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó nítorí agbede bí tá a ti rí wọn ní reserve yìí. Mọ́tò ò lè rìn bẹ̀. Ó dínà. Ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí. Ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tí o lè pàdé mọ́tò anyhow. A wá pàdé àwọn ọmọ yìí bí wọ́n ṣe rí wa, wọ́n sá wọnú igbó. Akànsáré park ni. Gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ, táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. Ẹni tó kó tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. Ìbọn yẹn, cartridge yẹn, ìbọn yẹn AA ní bí 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀. Bí 6 ó wọ̀ lẹ́sẹ̀. Àwọn tí torí tí ìbọn yẹn bá ní àwọn ìbọn bọ́ọ̀lì yẹn ló máa fọ́n. So ó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣùgbọ́n ọmọ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé, ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì. Ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé lásáré gbé padà sí títì. Wọ́n sáré dé, ó sì mọ̀ Ìgbòho láwà, ìlú òkè láwà. Gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwèé ni wọ́n ń pe àwọn ọ̀tá yẹn jáde. Níbẹ̀ wọ́n yọ ọ̀tá méjì kúrò níbi kan báyìí. Wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí. Ìgbà tí wọ́n yọ ọ́ tán làwa kò ń bẹ̀, a kó àwọn ọmọ méjèèjì yìí, a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò. Ṣó mọ̀, ṣáṣe fídíò. Àwọn tá a mú, ṣó mọ̀ àwọn tá a mú. Ṣó rí fídíò wọn tà, borí fọ́tò wọn tà fún wọn tó láà heart. Tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn, ẹ bá kú ti ya wèrè síbẹ̀. Ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí. Àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀. Tẹ́bẹ̀ mi mò ń yà, èmi mò ń post ẹ̀. Gbogbo ibi tó bá ti rí fídíò, ọ̀dọ̀ mi lóníkálùkù ti ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀. Ọkùnrin tí mo wá báyìí, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọ̀tá bí méjì jáde, ṣùgbọ́n bí 6 bí 7 ló wà nú ẹsẹ̀ yẹn. Wọ́n pe méjì ó kù 5. Ìyẹn ṣẹlẹ̀ bóyá bí 4 days ago. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà, àwọn náà yín tí wọ́n, mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn, ó bá ń bì. Wọ́n dà pé bí 3 náà bọ̀ òun náà, àsìkò òun àti àwọn tiwa tí màá bà, àsìkò wọn lọ sí hospital. DPO wà ń bẹ̀. Mọ́jà àgbọ́kùn sí ń bẹ̀. Kò sí sàkámàǹdì kankan. A kó wọn lọ sí hospital. Wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá. Wọ́n sì pe àwọn tá yìí jáde. Àwọn tá à ń sọ yìí, ara wọn ti yá. Àmọ́ ohun tó jẹ́ post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni. Kò wá mọ̀ wípé wọ́n act o, 10 ń ṣẹlẹ̀ níjù. Èyí tó tún dà bẹ́ẹ̀, kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó reserve yìí tí gbogbo wa ò mọ̀? Igbó reserve yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà, oúnjẹ ó sùn wá bọ̀ nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye nítorí ó lọ já sí Nìjẹ̀, ó já sí Sokoto, reserve yẹn ti pọ̀ jù. Àmọ́ àwọn kankan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára. Nínú igbó reserve yẹn ṣe mọ̀ wípé àwọn kan jí mining wà ń bẹ̀. Wọ́n ń jí mining wà ń bẹ̀. Mining tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí, àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé, ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn igbó reserve yìí. Tó ṣe pé ìwọ tó bá débẹ̀, wọ́n ti sọ́ dìlú, wọ́n ti tẹ̀lú tó síbẹ̀. Ara wọn bá wa ní náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀. Ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀, ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue. Àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí, ó yẹ kí ìjọba àpapọ̀ mójútó. Ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà. Tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì, wọ́n ríṣẹ́ ṣe, ni wọ́n fi fọ́dà gbè sígboro ni wọ́n fi ń jáwé èèyàn kó. Mo ń bọ̀.
ni wọ́n fi ń jí àwọn èèyàn kó. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Igboho reserve yìí tó bá gbọ́ mọ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ń bẹ̀. Àwọn wo ló ń wa máìnì ń bẹ̀? Ta ló fún wọn láṣẹ? Ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí? Tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní bání, ẹ lè gba bọ́ ní wọnú Igboho reserve yìí, ẹ lè gbàgbé tì, wọ́n ní ojútùú ń bẹ̀. Gbogbo ọmọ Òkè Ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí. Àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀. Àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante, wọ́n dá ní vigilante nínú ibẹ̀, wọ́n ń ṣe ayé mi bẹ̀ yìí. Gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú Igboho reserve yìí, ní Igboho reserve yìí fi dẹ̀rù jẹjẹ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone wọn fi táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. Àwọn àkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́, wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. Olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀. Lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú Igboho reserve yẹn lọ. Oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ, ọmọ onímúṣe àdínà ọmọ onímúṣe ànátòru, mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè. Gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ́ọ̀jì, ṣé kí n sọ fún ọ wípé tí o lè fi ru Portable tọrọ ọmọ? Ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọkọ rẹ̀? Ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè, tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ níta gbangba, irú ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà wọ́n ń bàbàrà rẹ̀ ń kọ́mẹ́ǹtì. Ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀-èdè yìí àbí tí làákàyè kù díẹ̀ káàtó. Àmúgbó sọ̀rọ̀ wọ́n gbé ọ̀hún èrè onídìdẹ̀rẹ̀ ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣù ẹgbẹ̀ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn. People say who you are before they listen to whatever you have to say. Ẹ̀rí èèyàn tí Portable jẹ́ ilẹ̀ wọn gbọ́rú ẹ̀wọ̀ ẹnu ẹ̀. Portable is nothing. Mo kí bọ́dà Abdulkabir Rashafa lára àwọn tá a jọ láǹfààní tá a jọ kẹ́yẹ tá a jọ wọnú Igboho reserve yìí. A níbi tí wọ́n máa ń jókòó sí. Àmọ́ gbogbo tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwọn la pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. Àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe ti wá dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò. Ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. Tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bí 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ? Ó ní wọ́n fi kíní ìjàre ìkàmọ̀ ni wọ́n o. Inú ìlú tó rí tá a wọ̀ olórí Mèyàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed ajọwọ́nú ìlú yìí ni. Òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀. Wọ́n láwọn ti pẹ́ mbẹ̀, wọ́n ní gbogbo nǹkan làwọn fi kólóyè Májàsọ́lá lọ́wọ́, àwọn no dispute pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. Wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. Ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú, màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀. Àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wá ń fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn tí wọ́n bá mú yín dénú ìlú ta ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọ̀ bẹ̀. Nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní áńgẹ̀lì ẹ̀sìn. So wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí ò jẹ́ abáwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbù. Kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà ní pápá táwọn òwò náà kan ó débi ẹ̀rùlẹ̀wò níbọ̀ nígbà tí wọ́n rí wẹ̀ rí lánàá àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3 4 àrí wọn tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni. Àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí gbogbo àwọn tí mo post lánàá tẹ́rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹni. Àmọ́ èyí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáde mọ́ lù ọ́ lẹ́fì mọ̀ wípé àwa ò act we are determined to secure our land.
We have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán, lẹ́yìn ìgbà yìí ní gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Igbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàńdánù rẹ̀ sí àwọn yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft. À ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa. Kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa. Kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa. La fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti dé bí o, ẹjẹ́ àwò àti dé tọ̀hún o, inú igbó tá a ti lò bí 2 days, ṣé gbogbo fídíò 2 days rẹ̀ rí ẹni. Èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná, ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ káyé ọmọ jẹ́ ọmọ bó ṣe ń lọ. A sì ráwọn kan orí olóyè mọ́jàsọ́nà ò bẹ́ nìkan jà, kò bẹ́ nìkan bínú. Ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters, meet with the kings. Àwọn ọba wọ́n pè wá, wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. Ó wá yún tó bàyàn nú jẹ́ jù. Àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tọ́ra wa. Bí kú ilé ọ̀pá ní tòdí ò lè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí, wọ́n ti sọ́dọ̀ òṣèlú. Àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọ́fì wà. Kọ́fì kìíní. À ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọ gbọ́n ká fẹnu sẹ́nu káwàtì. Ohun tí ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú gbó rìsáàfù yìí, wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè Ògùn. Wọ́n ń kó mining, wọ́n ń kó yàláyà mining nínú gbó rìsáàfù yẹn. That they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wà kùsàbẹ̀ tí wọ́n ń ríbọn. Àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàgbọ́n. Láti fi ṣe kíni? Láti fi gbàgbọ́n. Àwọn ni wọ́n fún wọn níbọn. O ò ní débẹ̀, wọ́n ń pè bìkan ní bọ́ní. Ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́. A lọ ọjọ́ kejì, state governor ní òun declare coffee. Ṣé yóò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee? Tó bá ṣe pé fíìmù làátì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn eléyìí ṣe kò ní declare coffee. Ṣé mọ̀ wípé a ti fẹ́ máa kàn fún ni? Àmọ́ wọn fẹ́ ọ̀lú òǹda ni ta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn. Àlùbírù la ìyá àbùlà. Gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé. Wàzọ́tù la yúzà. Gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yòó nígbàgbé. Wàdàyàmù làyàmù. Ọba tí ó ṣẹ̀sùn òní kú mímọ̀ lọ́mọ ṣe ń ta. Máa ṣe ohun tó wù ọ lọ kà máa ń tàdí lùtù dáa. Ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san. Nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa. Kò sí ohun tó kù ní wípé bóun la ṣe lè dá lọ́wọ́ kọ́. Bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare. That is why gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan is because of us. Ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú ń gbé síkùn tí ò tí tásìkò tá a sọ. Àmọ́ gbogbo tẹ́ ẹ̀ rí yìí, we are doing it deliberately for you to know our steps, for you to know what we are doing. Nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Tá a bá wọnú àwọn àbá Fúlàní yìí tá a ṣe fídíò tó bá dọ̀la tí wọ́n bá ya fídíò kan fún yín wípé àwọn Sunday Igboho ló wọnú ìlú wa ni wọ́n pa gbogbo ìlú ni wọ́n sun gbogbo àbá wọn. Ìwọ gan bó ṣe jẹ́ Yorùbá ẹni ẹ̀rọ àdẹ̀ bá wọn sọ̀rọ̀ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. So gbogbo àwọn steps tá à ń take à ń kárí iṣẹ́ àmàmì àti àlà dání. Kì í ṣe pé à ń bínú Fúlàní,
àmọ́ àwọn kankan wà nù wọn tó ṣe wípé wọn èé ṣèyàn o tí wọ́n bá gbé àwọn èèyàn báyìí wọ́n bá wọn sùn bí rẹ́rẹ́ ni. We know what we are doing. We are not daft. We have a lot of graduates in us. We have a lot of educated people. We have a lot of intelligence in us. And what to return our drone here, they are international security forces. I need drone better, but we still need more. We need more. Ṣé mo parọ́ fún ọ? A wà nínú igbó látàárọ̀ ṣùgbọ́n àrí nǹkan kan jẹ́ abọ́sígboro àtolóyè àtẹni tí ò ṣolóyè orí mo wá ní mo wá dá nìkan gbogbo wọn rẹ́rìn mo ní gbogbo àmọ́ ní aláàrù tó ń jẹ búrẹ́dì ẹran orí rẹ̀ ló ń jẹ tí o mọ̀ o gbogbo wa wo ajẹ búrẹ́dì bí ẹni tí wọ́n mú bọ́ta nínú gan búrẹ́dì onílé ọ̀nà náà orí kéèyàn máa búrẹ́dì jẹ èní ni mo lè sọ pé èmi náà gbé èèyàn tí mo wẹ̀ tí mo wo pé kí n jọyàn gbogbo ara mi ló ti ta kókò yìí so ṣé bí màá wá wọnú gbóyìnbó lọ láti fìn gbogbo ẹni tí ò bá mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámùrè. When God is ready to promote you, He doesn't require anybody's support. Wọ́n lọ́n bá ṣe tán tó fẹ́ gbé yẹn ga yóò gbé ọ̀gá ni. Ìjà àgbàkọ́ òrùn ló ń ṣèmọ́lẹ̀ fún ọ̀sán òṣùpá ní ṣọlá àti ẹ̀ láàjìn bóòrùn bá ṣiṣẹ́ tiẹ̀ tó òṣùpá yọ. Ìràwọ̀ tí bá ń bẹ́ta ẹja kun lọ́wọ́ tá a bá lè kun lọ́wọ́ ẹja sẹnu wá dédé síbí gbogbo ìràwọ̀ tó bá fẹ́ báràwọ̀ tí ń bẹ́ta tí ò bá tó bá bá Kristiánì yóò padà ló mọ́gbà ni. Ẹ̀sìn mi àròyé orin tí ọ̀kágbẹ́ jáwọ́ níbi ọ̀tẹ̀ abẹ́rẹ́ àdìsá ti lọ kọ́nà kò tó dí. Àkànbí tẹ́nì kankan bá lẹ́hun tó fẹ́ bá mi sọ you can drop your message. Mo sì tún láǹfààní láti fèyí mo fi kí ọ̀gá wa olórí gbogbo àwọn ológun Inspector General of Police wípé adúpẹ́ o adúpẹ̀kẹ́ òkun lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Chairman DSS adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ olórí ológun náà pátápátá ọ̀gá sójà Musa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ náà ládúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn DPO Ìgbẹ́tì ní Igbópẹ̀ ní gbogbo yín pátá ládúpẹ́ o nítorí wọ́n dúró tì wá ní gbogbo ìgbà adúpẹ́ o nǹkan kò ní ṣàlàáfíà yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń pè wá wípé báyìí kàṣá báyìí kàwòdì Àkànbí mo fẹ́ mọ́ fi ìṣe lọ a ò nílò lọ ẹja tó lọ tí ò dísàlẹ̀ omi a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dísàlẹ̀ odò orí ẹni wẹ̀yìn ló wẹ̀ gan ẹni jáde lè bú tó lórí iṣẹ́ ń tẹ̀síwájú nítorí ẹ ṣáàjẹ́ sọ bẹ́ẹ̀ nítorí a sì láwọn ọmọ kan tá a fi ń tẹ̀lé àwọn nǹkan kan Ọlọ́run jó bọ́ sí bó ṣe ń gbogbo àti fẹ́ jórí ẹni tó bá ti bọ́ sí bá ti fẹ́ jórí àwọn kankan wà tẹ́ ò tí ì gbọ́ tá a padà wà nà níbẹ̀ àmọ́ àkíkálẹ̀ àṣẹ ti kú iṣẹ́ ẹni bá ṣe lórí làóyìn ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.